èyí nìmọ̀ràn táwọn ẹlẹ́sìn àbáláyé gba Tinubu. Ààrẹ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn, Aṣíwájú Bọ́lá Tinubu, ni wọ́n ti gbà níyànjú báyìí láti má ṣe ránró lára àwọn tí wọn kò ṣàtìlẹ́yìn fún láti dépò ààrẹ. Aṣáájú ẹgbẹ́ àwọn ògbóni lágbàáyé, Ọba Adétóyèsé Ọlákìsan, ló gbà á nímọ̀ràn yìí nínú lẹ́tà kan tó kọ sí Tinubu, èyí tó fi fáyé rí nílùú Òṣogbo lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 8 oṣù kẹta ọdún yìí. Bákan náà ni Ọlákìsan tún gba ààrẹ tuntun ọ̀hún nímọ̀ràn láti ṣiṣẹ́ takuntakun láti lè yọ orílẹ̀-èdè yìí kúrò lóko ètò ọrọ̀ ajé tó dẹnu kọlẹ̀, àti pé Ọlọ́run ti ṣe Tinubu ní bàbá fún gbogbo ọmọ orílẹ̀-èdè yìí. Ó tẹ̀síwájú pé ìṣọ̀kan àwọn ẹ̀yà Yorùbá dọwọ́ Tinubu báyìí, nítorí náà kó sọ́ ṣòkòtò ẹ̀ kó le, kó sì tún gbáradì láti ṣe àtúnṣe àti àtúntò ilẹ̀ Nàìjíríà. Apá kan lẹ́tà náà sọ báyìí pé máa rán ara ẹ létí nígbà gbogbo pé o ò lè lólé ayé títí láé. Iṣẹ́ tí àkókò rẹ̀ kéré jọjọ ló gbé dání, iṣẹ́ olùgbàlà ló sì ti wà níwájú rẹ̀ báyìí. Fara ṣiṣẹ́ bí ẹni pé òní nìkan ṣoṣo ló ní, ṣùgbọ́n máa ṣètò bí ẹni tó ní ọdún 8 níwájú ẹ̀ láti fi ṣiṣẹ́. Má ṣe gbẹ̀san nígbà tí Ọlọ́run dìde ìjà tó fi di pé o jáwé olúborí. Táwa ni ẹ níwájú Ọlọ́run láti tún dìde ogun mọ́. Ọlọ́run ti fi ẹ́ ṣe baba lórí àwọn ọmọ Nàìjíríà. Rí gbogbo àwọn tí wọ́n dìde ọ̀tẹ̀ sí ọ bí irinṣẹ́ tí Ọlọ́run lò láti gbé ọ lékè. Nígbà tílẹ̀ Nàìjíríà bá dúró re, ìwọ náà lè ríbi ṣe àwọn iṣẹ́ ribiribi jígìrì láti ṣe àtúntò orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bó ṣe wí. Monísọ́lá Sàká ló ṣàkójọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí gbọ́ yín.